Bluetooth mode. Bluetooth mode. Káàsán sá o. Ẹ káàsán sá o. Ẹ káàbọ̀ sí àlàáfíà lọ. Àlàáfíà ni sà. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Yes, sir. A máa ń rí yín lórí TikTok, a dẹ̀ máa enjoy program yín. Ọpẹ́ ní fọ́lọ́run. Yes, sir, ẹ pẹ̀lẹ́ sà. Mo ní ó ti pẹ́ tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Mo ń gbọ́. A try àti ṣe program kan lánàá. Ṣé ó ní religion kan tó lead to tó jẹ́ ọ̀nà òtítọ́ tó máa gbéyàn dé ọ̀run? Kò sí. Mo ti dá yín lóhùn o. Bẹ́ẹ̀ gbọ́ mi. Mo gbọ́ yín. Mo ní kò sí religion kankan tó lè gbé èèyàn dọ́run. Reasons wo lẹ fi sọ bẹ́ẹ̀ sà? Mo kà ní Bíbélì. Mo dẹ̀ kà náà lọ. So àwọn nǹkan tí mo kà níbẹ̀, gbogbo ẹ̀sìn tí a ń ṣe kò sí èdè tó lè gbé wa dọ́run bẹ̀. Nǹkan tí Ọlọ́run fẹ́ ọ̀tọ̀, nǹkan tí àwa ń ṣe ọ̀tọ̀. Àbí ẹ fẹ́ ká wọnú Bíbélì àti Kòrán lọ ni? Tẹ bá ní pé no problem. Bíbélì wà lọ́wọ́ yín bẹ́ẹ̀. Ó wà ńbẹ̀. Ẹ ṣí Bíbélì sí Jacob chapter 1. Kí lẹ pé? Jacob chapter 1. Mo ń bọ̀ kí n sáré gbé. Jacob chapter 1. Okay. Jacob. Yeah. Èwo ni Jacob chapter 1 ní Bible? That's James. James, okay, Jacob. Okay. Yeah. Okay, verse kí ni yẹn? Verse 27. Only pure religion and undefiled before God and the Father is this, to visit the fatherless and widows in their affliction, and to keep himself unspotted from the world. Nǹkan tó lọ ń pè lọ́wọ́ àmọ́ lọ́ọ̀ṣì lé lọ níbẹ̀. Kò sí kí rẹ̀ márùn-ún bẹ̀. Kò sí ká lọ máa sanwó ìdá mẹ́wàá ń bẹ̀. Ẹ̀sìn mímọ́ tó pure nìyẹn. Mélòó nínú wa ló dẹ́ sí ẹ̀sìn mímọ́ yẹn sùn? Kò sẹ́ni tó sì ẹ̀sìn mímọ́. Religion là ń ṣe. Gbogbo religion tá ń ṣe yẹn Ọlọ́run lọ́wọ́ sí. So ẹ̀sìn mímọ́ rèé. Ká lọ máa tọ́jú àwọn opó. Ká tọ́jú àwọn ọmọ aláìní bàbá. Ká dẹ̀ má jẹ́ kórúkọ wa bàjẹ́ nínú ayé ó tán. Ẹ̀sìn mímọ́ nìyẹn. But I believe pé there is heaven and there is. Kò sí nǹkan tó ń jẹ́. Believe. But ó wà ní Bible, ó wà ní Bíbélì. Ó wà ní Bíbélì. Wọ́n sẹ́rí eléyìí tẹ́ ka yìí. Nǹkan tí ọba adẹ́dá ọba àṣẹ̀dá fẹ́ ni. Ọ̀rọ̀ ọba adẹ́dá ọba àṣẹ̀dá náà kọ síbẹ̀ yẹn. But gbogbo nǹkan tó ń kọ láti Genesis to Revelation yẹn skit lásán ni. Okay, ó túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ kan wà ń bẹ̀ tó yẹ pé kì í ṣe ti Ọlọ́run, tó jẹ́ ti ọba tó dá ayé. Ó jẹ́ ọ̀rọ̀ kan wà ní Bíbélì tó jẹ́ pé Ọlọ́run yá ẹnu wọn lò wípé kí wọ́n lè mọ òun, because gbogbo Ọlọ́run tó ń introduce ní Genesis kì í ṣe Ọlọ́run gidi. Yes, Ọlọ́run tó bá Mósè ṣiṣẹ́ fake Ọlọ́run ni, Ọlọ́run tó bá Jésù ṣiṣẹ́ fake Ọlọ́run ni. So Ọlọ́run kò wọnú wọn kó sọ̀rọ̀ síbẹ̀ wípé gbogbo ẹ̀sìn tẹ́ introduce fún gbogbo àgbáyé kọ́wé irọ́ ni, kì í ṣe yẹn gangan mo béèrè lọ́wọ́ yín. Nǹkan tí mo béèrè lọ́wọ́ yín ni wípé kẹ́ máa fẹ́ràn ara yín,
kẹ́ máa tọ́jú àwọn opó, kẹ́ tọ́jú àwọn aláìní bàbá. Nígbà tẹ́ bá ti ń tọ́jú àwọn opó, tẹ́ ti ń tọ́jú àwọn aláìní bàbá, ó bi dandan kí gbogbo yín wà lálàáfíà. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá tọ́jú opó, nígbà tẹ́ ẹ bá tọ́jú àwọn aláìní bàbá, àwọn ọmọ tí ò ní bàbá ló máa bá di ẹhànnà tó máa pa ọmọ lówó kiri títì. Ìjọba ọ̀run tá ń sọ nìyẹn. Kì í ṣe pé lẹ́yìn tá a bá fọ́ wọn padà lọ sọ́run, because inú ìyá wa láti wá àwa látọ̀run ló padà sọ́run. Ìdí máa wá látọ̀run ló máa padà sọ́run. Bó ṣe rí nìyẹn. Ṣé gbàgbọ́ pé mo máa ń wo program ní church, so tí o bá sí ọ̀run, why would we have church then? Why do we have church? Èmi ń ṣe business ní church ni. Business? Yeah, èmi ń ṣe business. Wow. It is well. Well, it is well. Though actually, èmi gbàgbọ́ pé mo gbàgbọ́ ẹ ti ṣe gbàgbọ́ pé Ọlọ́run bá yàn sọ̀rọ̀. Ọlọ́run kì í bá anybody sọ̀rọ̀. Everything is automatic. Gbogbo ẹ̀dá tó wà láyé pátá ló ní nǹkan tó bá ń sọ̀rọ̀ ní ọkàn ẹ̀. A sọ rere àdúgbò. Tẹ́ bá fẹ́ lọ bí ọkàn yín máa bá yín sọ̀rọ̀ pé ibi bí tẹ́lẹ̀ máa lọ. Èkejì náà sọ pé lọ. So ẹni tó bá wá train ní ọkàn títí ẹ̀, àwọn ló máa ń sọra wọn di wòlíì. Tó máa sọ pé àwọn ríran òfò kan, wọn rí anything. Okay? So ọkàn tó bá wá sọ̀rọ̀ èèyàn lè wà níwájú mi kọ́kàn mi máa bá mi sọ̀rọ̀ nípa kí dẹ̀ máa sọ fún tó dẹ̀ máa jẹ́rìí sí pé reality ni wọ́n sọ. So gbogbo àwa tó wà láyé pátá la ní automatic kíní ẹ̀ tó wà nínú wa tó bá wá sọ̀rọ̀ gbogbo ẹ̀dá wa Ọlọ́run dá mọ́ wa, ẹni tó bá gbọ́rọ̀ sí tiẹ̀ lẹ́nu nìkan ló máa jìyà. So that is it. But kíní tó ń sọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé okay, like what you said now, that Ọlọ́run ti dá mọ́ wa. Now ṣé ẹ believe pé ó wà automated, so there are some actions tó pé èèyàn fẹ́ take tó yẹ pé kì í ṣe pé èèyàn need àti receive guidance. Number one ni pé bóyá mo wá bá yín pé okay pastor mo fẹ́ ṣe nǹkan báyìí ẹ bá mi gbàdúrà sí, ẹ dẹ̀ gbàdúrà lóòótọ́, àdẹ̀rí pastor sọ pé má rìnrìn àjò yẹn, tó bá rìnrìn àjò yẹn ewu wà, ẹ má rìnrìn àjò yẹn. Can we say that it's automated also, or God speak to that pastor? God ò bá pastor bá sọ̀rọ̀. This is how it work. Ọ̀rọ̀ ilé ayé yìí méjì péré ni. Bẹ́ẹ̀ ṣe wà nísìnyí. Tẹ́yìn bá sọ pé òjò máa rọ̀ ní 12 o'clock. Tí bá sọ pé òjò ò ní rọ̀. Bí òjò ò bá rọ̀ yẹn fi hàn wípé wòlíì Ọlọ́run ni mí. Tí àwa méjì ò bá sọ̀rọ̀ ẹ̀kan kó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní méjì. Ẹ̀dùn fẹ́ rìnrìn àjò ní kó last day àbí kó dé ìkan máa ṣẹlẹ̀. Whether you talk, whether you don't talk, something will happen. So that is it. But I have experience. Okay. This experience is when I wanted to start my school. I had a school. And this is me. Nǹkan tó ṣẹlẹ̀ sí mi lélẹ̀. Okay. Mo jí láàárọ̀ ọjọ́ yẹn, and ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé kí n gbé machine báyìí, mo ṣe ń lo machine. Mo dẹ̀ gbé. Ó ní kí n lọ bí báyìí, mo dẹ̀ débẹ̀. Ibi tí mi ò dé rí, ó dẹ̀ ní pé kí n béèrè báyìí. Ibẹ̀ la dẹ̀ fi ṣe school dèní. And I've never been to that kind of place before in my life. So I received the lady. God spoke to me to do it. So téèyàn kan bá sọ pé Ọlọ́run ò bá yàn sọ̀rọ̀, mo máa ń feel pé mo ti experience ẹ̀ rí, not with this and in a lot of places. Ọlọ́run tó bá yín sọ̀rọ̀ yẹn. Bí voice ẹ̀ lẹ́ ń gbọ́ ní àbínú ọkàn yín lọ̀rọ̀ yẹn ti ń wá. It's coming from eléyìí ó dàbẹ̀ ni pé nǹkan ń bá mi sọ̀rọ̀ láti inú. Dìde, do this. Very simple. Everything ṣẹlẹ̀ sí kìí. So ọkàn wa yín bá wa sọ̀rọ̀ ni. Ṣé ẹ rí téèyàn bá díjú nígbà míì? Wọ́n dàbí pé èèyàn wo tẹ́lì. Ẹ ti ṣàkíyèsí ẹ̀ rí. Ẹ ò sùn o, kẹ́kàn jókòó síbi kan kẹ́sì báyìí. Ẹ máa wo àwọn àwòrán tẹ́ bá lájú ẹ̀ lórí kìíní. Yes. So ṣé ẹ rí ọkàn wa yìí is memory. Tó máa ń download kan. Tẹ́ bá díjú, a máa play kìíní. Tẹ́ bá lajú kò ní play. Ìdí nìyẹn tó jẹ́ pé ìgbà míì nǹkan tèmi àtẹ̀yìn ti ṣe láti. So that is the key. Memory. Ọlọ́run ti download memory sí gbogbo alọ́pọlọ. So gbogbo wa pátá
We need to train our heart, our mind. And to that train heart here, we need the prophet. ẹni tó bá train yá àti ẹ̀ kò ní the prophet We need the wòlíì, we need anybody. Anything tó bá fẹ́ ṣe ọkàn aṣọ fún pé ṣé má ṣe. Tó bá dẹ̀ gbé gbèsè yẹn answer ló kó máa rí answer. So that is it. Wow, thank you so much, Mr. Oba Solomon. If I play, okay, I want to join. Okay, Hey, bro. how are you? Fine. Fẹ́ apolówó aṣọ fún wa bí. Kọ ojú iná sí. Ẹ ráyé yín níta. Irú àwọn program ọ̀rọ̀ Ọlọ́run báyìí. Ọ̀rọ̀ tó lè ṣe yín níyẹn ní double tap nìyẹn. Ẹ̀gbọ́n tó bá yẹ pé obìnrin kan ní ìṣẹ̀lẹ̀ àti ọ̀n tọwọ́ bọ̀bọ̀ ara wa wá sí à wá double tap. A ní ẹ̀ lè bọ́ lọ́wọ́ ìyàsẹ̀ ọ̀rọ̀ tá ń sọ yẹn tẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ yìí lè sin yín níyè ó lè fi ẹlòmíì láǹfààní ẹ̀ ò ṣí àyẹn ẹ̀ double tap. Báyìí pé ibi tọ́pá Solomon ti ṣe pé yín ṣe wá sí àyẹn. It's a pity for this generation. It's a pity. You promote nonsense a lot. Mi mọ bí tẹ́tí rọpọlọ yín. Nǹkan tí ò wúlò lẹ máa promote. I don't know why. You don't promote something good. Bluetooth mode. Tí ẹ bá ṣe ń gbọ́ àwọn music yẹn kẹ́ máa double tap kẹ́ máa share kẹ́ dẹ̀ máa send the gift. Tó bá máa fi gbọ́ àwọn music tí fẹ́ play yìí tán ẹ máa rí ẹ̀kọ́ mẹ́ta kan kọ́ níbẹ̀. Tí bá ti wá kẹ́kọ̀ọ́ yẹn àwa wọnú ọ̀rọ̀ lọ ẹ máa double tap o. This is the music. Me, I no go suffer jare. I no go beg for food. MC Kenny Security on the mix. Me, I no go suffer. I no go beg for food. Father miracle, na my papa Jesus na my papa Father miracle, na my papa Jesus na my papa Don't walk yo. Hunger go fire you. The water wey dey for your pona e dry. Only send calamity. Stupid people with stupid knowledge. Key Gigi. MC Kenny Security on the mix. Orin me I no go suffer. Ma ṣiṣẹ́ o, okay? That is first song. Second one. Oh Lord, I am very, very grateful MC Kenny Security on the mix. for all you have done for me. Oh Lord, I am very, very happy. I say thank you, my God. Oh Lord, oh Lord, oh
very, very happy for what you have done for me, oh Lord. Oh, I am very, very happy. Oh, I say thank you, my God. If you refuse to humble yourself to thank God for what He has done in your life, God will send Sapa to humble you by force. If you refuse to humble yourself to thank God for all what He has done for you, according to the King Solomon of Royal Mionyo, tacologicality of parameter, Holy Central Amadity, Emala. MC Kenny Security on the mix. MC Kenny ló ṣe bíìtì. Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò, sápá ti fẹ́ fi ojú wa hàn èèmọ̀. Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò, sápá ti fẹ́ fi ojú wa hàn èèmọ̀. Tinubu, Jagabani, President Nigeria, Ìyá ikọ̀, ètò ikọ̀, báwa wa kàn ṣe sí ọ̀rọ̀ yìí. Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò, sápá ti fẹ́ fi ojú wa hàn èèmọ̀. Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò, sápá ti fẹ́ fi ojú wa hàn èèmọ̀. Ìyàwó ilé, ìdí olóso, àwọn ọkùnrin ìwádìí rí tó wà lè ṣe. Àwọn dọ̀wà ìdí kìdínápà, ìjọba Nàìjíríà wá kàn ṣe sí bóyá. Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò, sápá ti fẹ́ fi ojú wa hàn èèmọ̀. Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò, sápá ti fẹ́ fi ojú wa hàn èèmọ̀. Oúnjẹ tiwọn, epo tiwọn, ilé ìwé kò ṣe lọ fún tálákà o. Ohun gbogbo ti gbówó lórí. Ìjọba Nàìjíríà kí ló ṣẹlẹ̀? Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò, sápá ti fẹ́ fi ojú wa hàn èèmọ̀. Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò, sápá ti fẹ́ fi ojú wa hàn èèmọ̀. Ẹ̀yin ọba, ẹ̀yin gómìnà, àti ẹ̀yin ìgbìmọ̀ aṣòfin o. Ẹ̀yin ọlọ́lá ìlú Nàìjíríà, ẹ ṣe àtúnṣe kó tó pẹ́ jù. Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò, sápá ti fẹ́ fi ojú wa hàn èèmọ̀. Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò, sápá ti fẹ́ fi ojú wa hàn èèmọ̀. Sí ẹsẹ̀ mi, kádìbò fún yín, ẹ̀yin ìjọba Nàìjíríà o. Kẹ́fẹ́ fìyè bí pàwá kú, orí tálákà àdá fún gbogbo yín. Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò, sápá ti fẹ́ fi ojú wa hàn èèmọ̀. Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò, sápá ti fẹ́ fi ojú wa hàn èèmọ̀. Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò, sápá ti fẹ́ fi ojú wa hàn èèmọ̀. Ẹnu wa ti gbẹ, ojú wa ti bò,
lábo ti wá pọ̀. Me, I know. Ṣègbèdè ti yó ti mọ ti yó send nǹkan lẹ́ẹ̀mejì ẹnu wá ti gbẹ again. MC Kenny ló ṣe bíìtì. MC Kenny ti yó sẹ́ẹ̀. MC Kenny ló ṣe bíìtì. Ojú méje rí MC Kenny Security on the mix. Etí méjì gbọ́ o, ẹnu mi yóò ròyìn gbàlà iṣẹ́ Olúwa o. Ojú méje rí, etí méjì gbọ́, ẹnu mi yóò ròyìn gbàlà iṣẹ́ Olúwa o yá. Ojú mi ti rí, etí mi ti gbọ́, ẹnu mi yóò ròyìn ìgbàlà iṣẹ́ Olúwa. Ojú mi ti rí, etí mi ti gbọ́, ẹnu mi yóò ròyìn ìgbàlà iṣẹ́ Olúwa. Èso ní balógun ọkọ̀. Ayé máa ṣe bẹ̀rù. Olùtọ́kọ̀ wà ní Jésù. Ẹ má ṣe jẹ́ ká fòyà. Ẹ má ṣe bẹ̀rù. Ẹ kún fún ayọ̀. Nítorí Jésù lọ́gá ọkọ̀. Wọ́n tí wọ́n kì í jìnnà létò. Yóò mú Ọkọ̀ wá gùn MC Kenny Security on the mix. tó bá bí ìyáláyà ẹ tó bá bí bàbá lákú bàbá ẹ rí tó bá bí ìpín lápẹ fún ìyáláyà ẹ rí ìwọ díjú kó fi síárì sílẹ̀ kó sọ wípé Jésù ní balógun ọkọ̀ àkútúkú ẹ lọ́nà ọ̀run tó bá kú tó bá pàdé Jésù Jésù á jẹ́ kó yé ẹ wípé I'm not a driver gbígbì jìjì Holy Center ẹ má jẹ ẹ ná gbígbì. MC Kenny Security on the mix. MC Kenny ló ṣe bíìtì. A ní bàbá ẹ ti yó sẹ́ẹ̀ kò o send fídíò kìíní lẹ́ẹ̀mẹ́wàá ti lábò jìnnà. Máa kọjá mi Olùgbàlà, gbọ́ àdúrà mi. MC Kenny Security on the mix. Bá tí wọ́n bá pẹ̀lú mi ìran, máa ṣe kọjá mi. Jésù Olúwa, Jésù. Jésù ọmọ Ọlọ́run jọ gbàdúrà mi. Gbà tí wọ́n bá pẹ̀lú mi rán, má ṣe kọjá mi. Rẹ̀bẹ̀tẹ̀ síbẹ̀ ò má jára ẹ o. Bí Jésù ò bá pè ẹ́, pera ẹ. Bíbélì sọ wípé àwọn kan wà á bí wọn gẹ́gẹ́ bí ìwẹ̀fà, àwọn kan wà wọ́n sọra wọn di ìwẹ̀fà, àwọn kan wà ayé sọ wọ́n di ìwẹ̀fà. Bíbélì sọ wípé Jákọ́bù nínú fẹ́ Ísọ̀ ò kórìíra ara ẹ̀. Bí Jésù ò bá wọ̀ kì í ṣe ara rẹ̀ bẹ̀rẹ̀. Jesus call you tell you it's too late, man. Gbígbì aláàdà ló pẹpẹ dáwó àjábí yìí sódòkè ẹ máa jẹ ẹ máa ọba àgbáyé àràpọ. Oh Lord, I am very, very grateful.
Adékúnlé Adélànà. Eke ta ló fẹ́ kú bàbá àgbà one before. Now King Solomon for the whole universe. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o. Kàkàkà lójú ogun lé oró mi ẹyẹ sódù òkè. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Solomoni wọlé dé o, ẹdìdé o. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Adékúnlé wọlé dé o, ẹdìdé o. Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Ọ̀rọ̀ ti fẹ́ jábọ́ gbogbo yìí ẹ̀gbára di kẹ̀. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Ọba funfun níní ọba àgbáyé ti dé o. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Òtítọ́ lọ́ba wá sọ ọba Solomoni bàbá o. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Adélànà wọlé dé o, ẹdìdé wa. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Ọmọ Jàgbá wọlé dé o, ẹdìdé. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Ọmọ Ìkàlẹ̀ wọlé dé o, ẹyọ ọmọ. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Ọmọ Ìṣẹ́ wọlé dé o, ẹdìdé. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Ọmọ Ìjẹ̀bú wọlé dé o, ẹyọ ọmọ. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Ọkọ̀ pupa wọlé dé o, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Ọkọ̀ dúdú wọlé dé o, ẹ má gbọ́n mú. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Ọkọ̀ bísí wọlé dé o, ẹ má la jẹ́. Oni Santa Ramaniti, Oni Santa Ramaniti, Ọba gbáyé wọlé dé o, ẹdìdé, Ọba gbáyé wọlé dé o, ẹyọ ọmọ. Ó ṣàánú opó, ó ràn
oníṣẹ́ńtà ramaniti oníṣẹ́ńtà ramaniti ọba àgbáyé wọn lè dé o ẹ dìde ọba àgbáyé wọn lè dé o ẹ yọmọ. ọba àgbáyé wọn lè dé o ẹ má kó jẹ. oníṣẹ́ńtà ramaniti oníṣẹ́ńtà ramaniti ọba àgbáyé wọn lè dé o ẹ dìde ọba àgbáyé wọn lè dé o ẹ yọmọ. His name is Adekunle Adela. Keke Talofaku Baba Gawa before. Now King Solomon for the whole universe. The only man that knows the secret of unconditionality. The only man that can talk to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. No. If anything spoil, there will not be solution. Your 4th generation will suffer for it. Kaka Lodo Ogunle Romi Yeye Sodo Oke. Only Nigeria watch about Oke. The only man that knows the secret of unconditionality. The only man that can talk to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your 4th generation will suffer for it. ọrú ẹbọ àwọn dá ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé. wọ́n rú ẹbọ wọ́n dá ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé. wọ́n rú ẹbọ wọ́n dá ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé. wọ́n rú ẹbọ wọ́n dá ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé. àwọn rú ẹbọ wọ́n dá ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé. wọ́n rú ẹbọ wọ́n dá ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé. wọ́n rú ẹbọ wọ́n dá ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé ìfà tèmíyàn èjì ògbè mọ́tìyé. ẹ̀yin tajàgbà ẹ̀yin tajàgbà ẹ má kó jẹ ẹ má lajẹ ẹ má gbọmú ọba àgbáyé ẹ mọ fún wọn sáwọn jẹ láwọn pa jẹ kọ mọ ẹ̀yin ti lajẹ ẹ̀yin tàpọ̀ yìí kí ló ṣẹlẹ̀ ó ti yá let's go ó pọ̀ ó tún pọ̀ pa yá ẹ̀yin tajàgbà ẹ̀yà jáde ọ̀hẹ́ bá oníyẹ̀ o àti mú ọ̀hẹ́ o ọ̀hẹ́ bá oníyẹ̀ o àti mú ọ̀hẹ́ ó lè gàgàrà ó lè gògòrò àti mú ọ̀hẹ́ ọ̀hẹ́ bá oníyẹ̀ o àti mú ọ̀hẹ́ ó lè gàgàrà ó lè gògòrò àti mú ọ̀hẹ́ ọ̀hẹ́ bá oníyẹ̀ o àti mú ọ̀hẹ́ ẹ̀yin tirẹ̀lẹ̀ ẹ̀yà jáde ẹ̀yin tirẹ̀lẹ̀ ọba àgbáyé ló kí yín ọba solo ó pọ̀pọ̀pọ̀ jọmọlúwàbí ó ti gbòde ó ti lálẹ́ wò nílùú ìrèlè ẹ má kó jẹ ẹ má gbọ́mú ẹ má lajẹ ẹ̀yin tirẹ̀lẹ̀ ẹ̀yà jáde. Selima, sinima,
sinima o, sinima sinima, ikú sólì bèjé ma o, sinima sinima. Ikú wá mi délé kò rí mi. Sinima sinima, ikú sólì bèjé ma o, sinima sinima. Sinima sinima o, sinima sinima. Sinima sinima, sinima sinima, sinima sinima, sinima sinima, ikú sólì bèjé ma o, sinima sinima. Àrùn wá wá délé kò rí wa. Sinima sinima, ikú sólì bèjé ma o, sinima sinima. Ìṣẹ̀ṣe làgbà. Yé yé làgbà. Yá yá. Yó yó. Yá 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 yó. Ẹ lọ dira. Ẹ lọ dira. Ẹ bá dira. Ikú pa yín. Yé 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 yé. Yá 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 yó. Ẹ̀yin tajà gbọ́. Ẹ̀yin tirèlè. Ẹ̀yin ọmọ ìkálẹ̀. Ẹ̀yin ọmọ pọ́yì. Ẹ̀yin ti làjẹ́. Gbogbo àgbáyé. Ẹ lọ dira. Ìṣẹ̀ṣe làgbà. Yá yá yí èjì yóò gbé. Bàbá Ifá. Èjì yóò gbé. Bàbá Ifá. Ọ̀yẹ̀kú méjì. Yé ọ̀yẹ̀kú méjì. Yá ìwòrì méjì. Òdì méjì. Ìrosùn méjì. Ọ̀wọ́nrín méjì. Ọ̀bàrà méjì. Ọ̀kàrà méjì. Ògúndá méjì. Ògúndá méjì. Ọ̀sà méjì. Ẹlẹ́yẹ. Ọ̀sà méjì. Ẹlẹ́yẹ. Ọ̀sà méjì. Sala solo. Solo sala. Ajẹ́mọ́ pa mí náà. Màmá nìyẹn. Yé. Arógbásán. Má balẹ̀. Ọ̀sà méjì. Ẹlẹ́yẹ. Ìka méjì. Ìka méjì. Òdùrùpọ̀ méjì. Ọba àgbáyé. Ọba Solomon. Jábọ̀ lọ́wọ́. Ẹ̀yin tajà gbà. Gbogbo àgbáyé. Yé. Kí ló ṣẹlẹ̀? Ọba Solo. Jákòmọ̀. Àgbà fún wọn. Ẹ̀yin àbá. Ẹ̀yin wòlíì. Ẹ̀yin babaláwo. Ẹ̀jẹ̀ kí fẹ́ jọba. Òtúrá méjì. Ìrẹsẹ̀ méjì. Ọ̀sẹ̀ méjì. Òfú méjì. Ìparí Ifá. Òfú méjì. Ìparí Ifá. Ṣẹ̀ṣe làgbà. Yé. Ẹ lọ dira. Ọ̀rúnmìlà. Agbọ́n mi regu. Ló mú fáwá. Ẹ má gbàgbé. Orísun yín. Yé. Ẹ̀yin pásọ̀. Ẹ̀yin àfá. Ẹ̀yin aláwo. Ẹ jẹ́ kí fẹ́ jọba. Ọba àgbáyé. Lókì lọ́wọ́. Ọba Solomoni. Gbogbo àgbáyé. Ló sọ pé kí fẹ́ jọba. Ẹ̀yin tirèlè. Ẹ̀yin tajàgbà. Ẹ̀yin tìlàjẹ. Ẹ̀yin tàpọ̀yì. Gbogbo àgbáyé. Ẹ̀yà jáde. Wọ́n rú ẹbọ àwọn dá Ìfà tèmi yan èjì ògbè mọ́tìyé. Wọ́n rú ẹbọ
His name is Adekunle Adelano. Aka Talofaku Babaga one before. Now King Solomon for the whole universe. Oníṣẹ́ńtà Ramaniti. His name is Adekunle Adelano. Aka Ramaniti. Ọba. Yes. C'est petit laubo. Oh yeah. Ẹ jẹ́ ká máa bá program wa lọ. Kàbí kó má gùn jù. Kí ṣe mí.